ó tún ti ń rúgbó bọ̀ ẹgbẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ kan wọ́n mà ti sọ wípé Ọba Ghandi tí ń ṣe Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kò ní agbára láti tú ìgbìmọ̀ náà ká. Awuyewuye míì mà tún ti ṣẹ́yọ báyìí nílùú Ògbómọ̀ṣọ́ lẹ́yìn táwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ aláṣẹ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé tí wọ́n mà ti sọ wípé Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ Ọba Ghandi Ọláoyè Òrúmọgẹ́gẹ́ kẹta kò ní agbára láti tú àwọn ká. Nínú fọ́nrán kan tí alukoro ẹgbẹ́ náà Comrade T.M. Balógun alága abẹ́lé ẹgbẹ́ náà Alhaji Ilyasu Jamiu àti akọ̀wé abẹ́lé arábìnrin Janet Akintoyinbo tó fi ránṣẹ́ sáwọn iléeṣẹ́ ìròyìn ó ní wọ́n ti ṣàlàyé wípé ìgbésẹ̀ Ọba Ghandi ó mà tako ìwé òfin àti ìlànà ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé. Àwọn olóyè ẹgbẹ́ náà kò ṣàìfìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn kò tàbùkù tàbí ṣe àrífín sí kábíyèsí ṣùgbọ́n àwọn ń tẹ̀lé nǹkan tó wà nínú òfin ẹgbẹ́ náà ni o. Àwọn olóyè ẹgbẹ́ náà wọ́n wá sọ fáwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ nílé lóko àti lẹ́yìn odi wípé àwọn sì wà nípò àwọn o gẹ́gẹ́ bí ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé. Wọ́n ní ìgbésẹ̀ Ọba Ghandi láti tú ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ ọ̀hún ká ó ju agbára kábíyèsí lọ. Àwọn olóyè náà wọ́n sọ nínú àtẹ̀jáde fọ́nrán tí wọ́n fi síta náà wípé ọba kò ní agbára láti tú ẹgbẹ́ wa ká, kò sí nínú ìwé òfin ẹgbẹ́ wa bẹ́ẹ̀. Nítorí náà gbogbo àwọn olóyè ẹgbẹ́ a sì wà ní ipò wa o, a kò fi èyí tàbùkù kábíyèsí bí kò ṣe wípé a dúró lórí nǹkan tí ìwé òfin wa sọ ni. Lọ́sẹ̀ tó kọjá ó ní kábíyèsí Ọba Ghandi Ọláoyè Òrúmọgẹ́gẹ́ kẹta tí ń ṣe Ṣọ̀ún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tó jẹ́ bàbá àṣàlẹ̀ ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé ó mà ló mà kéde pé òun ti tú ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ náà ká. Kábíyèsí sì gbé ìgbìmọ̀ fìdí ẹ̀ kan dìde èyí tí ọ̀jọ̀gbọ́n Olúṣẹ́gun Ajíbóyè tó jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ tó ń rí sí ìforúkọsílẹ̀ àwọn olùkọ́ TRCN tẹ́lẹ̀ mà jẹ́ adarí rẹ̀. Ìgbìmọ̀ yìí ní orí adé náà ó mà ló mà sọ wípé yóò máa ṣe àkóso ẹgbẹ́ náà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọba Ọláoyè ó ní òun mà tú ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ náà ká fún àtúntò ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé kí ẹgbẹ́ náà kó lè wà ní ìbámu pẹ̀lú ètò ìdàgbàsókè ọlọ́dún 25 tí òun fẹ́ ṣe fún ìlú Ògbómọ̀ṣọ́. Àmọ́ ọ̀pọ̀ ló mà ti ń sọ wípé ìgbésẹ̀ kábíyèsí kò sẹ́yìn ìbáṣepọ̀ orí adé náà tí kò dánmọ́rán pẹ̀lú àwọn olóyè ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé, èyí tó jẹ́ kí ọ̀pọ̀ nínú wọn kó jìnnà sí ààfin. Ìròyìn kan ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ààrẹ ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé tẹ́lẹ̀ tó dolóògbé lóṣù kẹfà ọdún yìí adájọ́ fẹ̀yìntì Afọlábí Adéníran ó má kùnà láti wá ojútùú sí fàákájà tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ náà. Ìròyìn náà sọ wípé èyí gan ó mà ló mà jẹ́ kí kábíyèsí kó gbé ìgbésẹ̀ tó mà gbé o, torí ó dàbí ẹni wípé àwọn kan ti fẹ́ já ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé, wọ́n ti fẹ́ já gbà. Ní báyìí Ọba Ghandi Òrúmọgẹ́gẹ́ kẹta ó ní ẹ wò ó, mo tú ìgbìmọ̀ yìí ká o. Àwọn ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ wọ́n ní ẹ wò kábíyèsí ẹ ní agbára láti tú ìgbìmọ̀ náà ká. Àdúrà gbòòlùwà Tóyìn ló ń káròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wa o, a kú iṣẹ́ tàná adẹ̀kú múra ṣẹ́ tòní, àánú Ọlọ́ọ̀bá rèé yóò fọ̀ nínú ayé mi àti yín o.